أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin nínú ẹ̀sìn Islam, mo ń kí yín pé a kú ọlá Jímọ̀, k'Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ Jímọ̀ láyé. Ẹ jẹ́ á tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣíde rẹ̀ fúnra wa lérí àkọlé ogun ṣíṣe nínú Islam. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó mọ àṣà Yorùbá tí ò tí gbàgbé ilé, kò sẹ́ni tó ṣàjòjì sí kí là ń pè lóògùn nílẹ̀ Yorùbá àti tó kó sínú. Ìgbẹ́mbẹ̀ tá a fi ń tọ́jú àlàáfíà, ogun ni Yorùbá pè, àti sọ̀rọ̀ lérí ẹ̀. Ìhàwó ni àwọn àfáà Islam kọ sí ká lo oògùn ká fi tọ́jú ara, àìsàn tí bá ń ṣe ni lágọ̀ọ́ ara, àìsàn tí ń ṣe ni nínú ẹ̀jẹ̀ ni o, nínú egungun ara ni o, nínú omi ara, nínú gbogbo tí ń jẹ́ oríkèé ara tó fi mọ́ irun ara, èékánná ara, eyín ara, gbogbo òróra tó bá bá ọmọ ènìyàn níbẹ̀, ń tá a fi tọ́jú ẹ̀, oògùn ni Yorùbá pè. Ìhàwó ni Islam kọ sí, abára wa sọ níjẹ̀jọ́. Ẹ́písòdù eléyìí pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bá ti ṣàdéhùn, a máa fi fókọ̀sì lórí àìsàn tó kọlù ní, bóyá lágọ̀ọ́ ara àbí kì í ṣàgọ́ ara náà, àmọ́ ti pasẹ̀ àṣàsí wá àbí kọlù àwọn àlìjànnú, àwọn ẹ̀mí kí ẹ̀mí tá a lè rí, tán wá ṣe ni láburú, tán ṣe ni ní ṣùtá, tó wá fa kí ọjọ́ ẹni mọ́ta mọ́, àbọ̀ fa kẹ́ni tí ń mọ̀ wítérí rẹ̀ pé tẹ́lẹ̀ kọ́ mọ̀ pé mọ́, wọ́n ní wọ́n yá yẹn ń wèrè, wọ́n gbà alágbè gbogbo tó mọ̀ tẹ́lẹ̀. Àbí ọkọ àti ìyàwó tí wọ́n ti ń fìfẹ́ bára wọn ṣe, wọ́n ju nǹkan kí nǹkan sí wọn láàrin, wọ́n túká, wọ́n bára wọn ṣe mọ́, wọ́n nífẹ̀ẹ́ ara wọn, fẹ́ ríra wọn mọ́, wọ́n fẹ́ gbọ́ra wọn mọ́. Àbí wọ́n da àárín ọ̀rẹ́ méjì rú, àbí wọ́n rí nǹkan kan mọ́ ibi iṣẹ́ rẹ tó fa kí ẹ sí pé tí ń tò tẹ́lẹ̀ kọ́ mọ́ tò mọ́, tí ń dùn tẹ́lẹ̀ kọ́ mọ́ dùn mọ́. Gbogbo irú ìran iye tásàsí pín sí táwọn alásàsí mọ̀, gbogbo irú ìran iye tí aburú pín sí táwọn àlìjànnú lè ṣe fún ọmọ ènìyàn tá ń pè ní mọ́sùl jinn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lọ lágbẹ́rin ni. Ogun ní Yorùbá ń pe gbogbo tí a máa fi ṣàtúnṣe irú ẹ̀ náà. Ojú wo ni àwọn àfáà Islam fi wo èlé yẹn náà? Ṣá lè ṣe irú ogun bẹ́ẹ̀ àbá lè ṣe? Òun la fẹ́ máa fókọ̀sì lé lérí yín ẹni. Torí Islam ò sọ pé kò sí ti ń jásàsí o. Ẹni bá ní kò sí ti ń jásàsí, ìmọ̀ tèmi ò tó nǹkan. Àmẹ́nu wọn tí mo mọ̀ yẹn, ìyìn bá pàdé ń bẹ̀rí pé kò sásàsí. Bí yẹn bá ní ọ̀sásàsí, ojú aláìmọ̀kan lèmi ó fi wò. Kódà mo lè sọ wípé àpẹẹrẹ ń pé wọ́n ti sàsí ọ náà lójú ọ sọ wípé kò sásàsí. Nínú symptoms àsàsí ni kò ní ọ̀sásàsí. Nígbà tọ́lọ̀ ní yufarriquna bihi baynal mar'i wa zawjihi nínú Al-Qur'an, ń pé wọ́n máa ń pidán fi tú wọ́n máa ń pa àwọn onídán máa ń fi dán tú àárín lọ́kọ-láya. Olúwa ń sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani. Ìwọ á ní ìmọ̀nì tiẹ̀ débi pé o tún gbẹ́nu Ọlọ́run sọ̀hún pé kò sásàsí. So ajá sí pé ẹ̀sìn tó ní on practice náà ọ̀mọ́ nìtumẹ̀. So Al-Qur'ani fi díẹ̀ múlẹ̀ fún wa ń pàṣàsí bẹ́ẹ̀. Ọlọ́run ní yukhayyalu ilayhi min sihrihim annaha tas'a. Ànábì Musa alayhi salatu wassalam bó ti já ànábì Ọlọ́run tó ní, ńjọ́ tí Fíráúnù náà sọ pé idán l'Ànábì Musa pa, tí ó mọ̀ pé kì í ṣe idán l'Ànábì Ọlọ́run pa, Ànábì Ọlọ́run ò ní pidán láíláí. Torí òun ti rò pé gbogbo tó bá ṣá ti change, tó ti yàtọ̀ sí bí nature tí mọ̀ rí, tó bá ti yí padà, idán ni. Ń táwọn mọ̀ nù, àwọn ọmọ ẹ̀pọ̀ bá tó ní nature lè yí nature padà. Hakíkọ̀ ní t'Ànábì Musa, idán ni tàwọn èèyàn Fíráúnù. Ó wá kó gbogbo àwọn òpìdán rẹ̀ jọ kó yá, ẹ wá ṣe idán tí ó káyà wà lánàá ti annaka bi sihrin mithlihi. Àmú idán tó ju tiẹ̀ lọ wá. Wọ́n á pidán jọ náà. Olúwa ní nígbà tán ju okùn lẹ̀, tán ju ọ̀pá lẹ̀, fa idha hibaluhum wa isiyuhum yukhayyalu ilayhi min sihrihim annaha tas'a. Ó wá ń dàbí lójú Ànábì Musa wípé àwọn okùn tán jù lẹ̀, àwọn ọ̀pá tán jù lẹ̀ nírìn ó ti dejò. Ó dàbí lójú Musa. Yẹn ni pé kí ní affect Ànábì Musa alayhi salatu wassalam. So ìtumọ̀ rẹ̀ ni pé idán onídán, àsàsí alásàsí, ọ̀ràn kọ́dọ̀ ó lè ran ẹni tí ń sin lọ́hùn. Ó lè ran ẹni tí ń sin lọ́hùn, odindi Ànábì Ọlọ́run ni. Ẹni tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bá ń yà lẹ́nu, tí ń ṣe ní kàyéfì, tí ń pé àwọn ṣe àsàsá Ànábì yìí ń gbé Buhari, hadisi Buhari ọ̀lá láàfíà, Ànábì Musa ni nínú Al-Qur'an. Kí ló fẹ́ wí sí?
tànàbí Ayuba nǹkan tó ní masaniya shaytanu binusbin wa adab àní masaniya shaytan masu shaytan ní ṣe ran ànábì Ọlọ́run. ànábì Ibrahim alayhi salatu wa salam ńjọ́ tí ń sọ fáwọn èèyàn rẹ̀ nínú suratul An'am ń pé ẹ lọ́ọ́ ṣe gbogbo àṣàṣì tágbára yín bá kẹ́ ẹ lọ́ọ́ ṣe, ẹ̀rù ọba mi wala akhafu ma tushrikuna bihi illa ó ayọ̀ ayé tọ́lọ́n kalẹ̀ illa ayyasha rabbi shay'a, àfi tọ́lọ́n bá fẹ́ kó ṣiṣẹ́ lókù. yẹn ní ń pé agbára Ọlọ́run ká kó ṣiṣẹ́. nígbà tágbára Ọlọ́run ká káwọn èèyàn máa pa àwọn ànábì Ọlọ́run. Al-Qur'ani ó sọ bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ Ísírẹ́lì pa àwọn ànábì Ọlọ́run, fariqan taqtuluna wa ta'siruna fariqa, ẹ pa àwọn ànábì Ọlọ́run wọn kan. so tágbára ọmọ ènìyàn bá lè ká kán yín ànábì Ọlọ́run lọ́rùn pa, ṣebí nínú wàsáìl nínú ọ̀nà tán fi pààyàn náà làṣàṣì wà. so dandan kọ́ ni kọ́ jẹ̀bọ̀n tí ìbọn bá lè ran ànábì Ọlọ́run, tí àyìn ni lọ́rùn pa tó bá lè ran ànábì Ọlọ́run, bó làṣàṣì ò ṣe ní lè ràn án. so yín wọn ò bù wọ́n kú pé ẹ̀ńgbà náà wọn dúró tọ́lọ́run dáadáa ló fa kí nǹkan máa ràn wọ́n. nígbà tọ́lọ́run sí ni wallahu ya'simuka minan nas, Ọlọ́run ló wọn máa ṣọ́ wọn, nítorí náà nǹkan kan ò ní ṣe wọ́n, nǹkan kan wọ́n fún wọn májèlé. so eléyìí kò sọ̀rọ̀ ń bẹ̀, àṣàṣì lè mú yàn, ó lè mú kó mú ẹni tí ń sin lọ́run náà tọ́lọ́run bá fẹ́ kó rí bẹ́ẹ̀. èyí tá a fẹ́ fókọ̀sì lérí ni pé tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àwọn oògùn tọ́mọ ènìyàn máa ń lò especially táwọn Yorùbá gbẹ́júmọ̀ nínú ewé nínú egbò ni àti gbogbo nǹkan míì tá a padà bára wa sọ nínú ẹ́písòdì kí ni wọ́n fi pè lóògùn, kí ló tọ́ ń bẹ̀ kí ni ò tọ́ ń bẹ̀. ǹjọ́ tọ́ láti fi ṣe ìwòsàn fẹ́ni tásàsí bá ń dà láàmú bẹ́ẹ̀. nípa àyìn tí ń ṣe nìyí, àwọn dókítà gan sọ pé kì í ṣe lásán, wọ́n ti wò wọ́n rí i pé àìsàn àgọ́ ara ni, àmọ́ kì í ṣe àgọ́ ara ló pilẹ̀ àìsàn yìí, eléyìí ti lójútùú, gbogbo oògùn tán ló respond, body ò respond sí treatment. wọ́n ti wá ara rí dájú pé eléyìí kì í ṣe lásán mọ́. àbí lásán ni kó o sùn kó o jí kó o báyìí pé gbogbo orun orí rẹ wọ́n ti ò lọlé bábà tí yóò wá ní pé ọgẹrun sùn, gbogbo orun orí rẹ ọba lẹ́gbẹ̀ẹ́ rẹ lérí bẹ́ẹ̀dì. àbó sùn ó jí wọ́n náà ọ látojú oorun mọ́júmọ́ ọwá bá àpá lára rẹ̀. àbó sùn ó jí ọ lálàá ipò jẹun lójú oorun, ọba àpẹẹrẹ epo bá àpẹẹrẹ oúnjẹ lọ́wọ́ rẹ̀, ó sì jẹun kó tó sùn. so yọmọ ènìyàn sí pé eléyìí kì í ṣe lásán, kì í ṣojú lásán. ṣé Islam wá jù ọ́ lẹ́ pé kò ní solution, àbádùá nìkan ló lè ṣe nínú ewé nínú egbò, ǹjẹ́ gbìyànjú ń bẹ tó lè ṣe. àwọn àfáà onímọ̀ fòrúwà, àwọn àfóun ṣẹ̀ríà bẹ̀rẹ̀ látẹ̀rí àwọn sàhábà nàbì ridwanullahi alayhim, wọ́n ní ìdásí lérí ọ̀rọ̀ yìí. irú nǹkan báyìí nínú fíkì wọ́n máa pè nínú ṣọ́ra, ẹni tá a dè tá a fẹ́ tú kalẹ̀, torí ẹni tán sàsí inú dè lọ́wọ́, àtàsàsí tán fi sàsójú rẹ̀ kọ́ ọmọ wo nǹkan torí bá míì kọ́ ọmọ wo lọ́nà tí ò jẹ́, àtàsàsí tán fi sàsí gbèsè ayé rẹ̀ ni, kódà sàsí tán fi dínà mọ́ ọ wípé kán da ìkórìíra sí ọ lára. gbogbo ibi tó o bá dé tó yẹ kó o ti máa rí nǹkan tí ó sì ọ láǹfààní kọ́nà máa di fún ọ níbẹ̀. gbogbo ẹni tí ń bá ọ pàdé kán mọ̀ máa láàánú àti ṣàánú rẹ mọ́. gbogbo ẹni tí ń rajà lọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ kán má fẹ́ yàdọ̀ rẹ mọ́. gbogbo tọ́mọ ènìyàn bá ṣe nínú ọgbọ́n nínú ète tó mú papọ̀ nínú tọ́lọ́ndá tó fi ṣe é sí ọ bẹ́ẹ̀, ǹjẹ́ a lè túlẹ̀ tá a bá fẹ́ túlẹ̀ kí wọ́n ń perú ẹ̀ ọ̀ nínú ṣara àbí hálù nígbà míì. àwọn àáfàá wa lọ ní sáfù méjì lórí ẹ̀. àwọn kan dúró lórí pé ẹ wo ẹ jẹ́ kọ́mọ ènìyàn ó dúró lórí ìbẹ́lọ̀ nìkan, bẹ́lọ̀ lérí àtúnṣe ń pe kọ́ bọ́ dá sọ̀rọ̀ rẹ̀, ń pe gbogbo tí ọmọ ènìyàn ṣe sí ọ láburú ìkọ́bọ̀ túlẹ̀, torí tí ọba ní kú ọ náà máa rin ọ̀nà ewé rin ọ̀nà egbò rin ọ̀nà tọ́lọ̀ ń dá tó yàtọ̀ sádùá, kọ́ mọ̀ ṣe pọ́ padà lọ fara kó nǹkan tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ló kọ́ pé òun wá tú sílẹ̀ àbó òun wá ìwòsàn. àwọn àfáà tí wọ́n lọ bí òtó nǹkan, ìkànnù wọn ni Hasanul Basri, tábìyìn tó bá wọn sàábé láyé ni, kì í ṣàfà kékeré. ìkànnù wọn ni Ibrahim Nakhai. àwọn dúró lórí àdíìsì kan tí wọ́n lá Ànábì sallallahu sọ pé kálá ń tú yẹn sílẹ̀ bẹ́ẹ̀. nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Ànábì nípa nushra, wọ́n lá Ànábì ní huwa min amali shaitan, ìwà ṣètánì ni, iṣẹ́ àṣetánì ni. ẹni pé òní tọpa rẹ̀ kọ́ mọ́ padà já síbi ẹbọ, kọ́ mọ́ padà já síbi ntọ́ ọ̀fẹ́.
wọn là nàbí sọ bẹ́ẹ̀. Àdìsí yẹn lọ́dọ̀ àwọn aládìsí àtàwọn òfin táwọn máa fi wò kì í ṣàdìsí kan tó lálàáfíà, àmọ́ làwọn fi ṣẹ̀rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ìsìláàmù wá rè lọ́pọ̀lọpọ̀ ibi wọ́n dúró sí ni pé ó tọ́. Bẹ̀rẹ̀ látẹ̀rí ìyàwó Aisha tí ń jẹ́ ìyàwó ànábì sallallahu alayhi wa sallam. Wọ́n lọ ṣẹlẹ̀ lásìkò rẹ̀ pé arábìnrin kan tí ń jẹ́ ẹrú fún ìyàwó Aisha ó nífẹ̀ẹ́ rẹ̀ tó gẹ́, kò fẹ́ fi ilẹ̀ pé tí n bá bọ́kùn lọ́rùn ẹ̀ pé mo fi rẹ̀ ìmí sí ẹ̀ púpọ̀ ìfẹ́ lọ́dà ìjọ ọmọ ìṣẹ́rú, àmọ́ tí n bá kú gbogbo ìgbà tí n bá kú tí n bá jáde láyé ó ti free, ó ti dọmọlábí. Ìyẹn ni pé ẹ má pín mógún, torí wọ́n máa pín ẹrú mógún gbà náà. Ẹrú ènìyàn ni àmọ́ property ni, wọ́n pín mọ́ asset ni. Wọ́n ní ẹ má pín mógún o, láwọn à ń pè ní mùdábàrà. Ẹrú tá a ti ṣàdéhùn fún pé ọ̀rọ̀ rẹ o, ó ti free nígbà tí n bá ti jáde láyé. Lọ́wọ́ àwọn kí n gbà ó lọ́gá mi wà kú báyìí, ẹni tá a ti bá ṣàdéhùn pé tí n bá ti fayé lẹ̀ ó ti free. Nítorí kọ́ máa rò ní pé ń jò lẹ́wà kú ní bá ń ronú kú sí ìyàwó Aisha, ó wá rò fá kò mọ tó lè ṣe. Lọ́ba tó àwọn kan lọ fún mi ní ta lè ṣe tí ìyá yóò fi jáde láyé. Oògùn kú àṣàsí ikú ọwọ́ àlọ́ la fi sọ lẹ́ẹ̀kan pé àṣàsí ikú ń bẹ, wọ́n lè ṣàṣì yẹn kó kú. Nítorí pé nínú ọ̀nà tán fi pààyàn lọ́wọ́, tí ìbọn bá lè pààyàn àṣàsí náà lè pààyàn. Lábẹ́ ìyọ̀ǹda Ọlọ́run tí ó jẹ́ kí ìbọn kó gba ẹ̀mí, ìyọ̀ǹda Ọlọ́run yẹn náà tó bá ṣiṣẹ́ pẹ̀lú àṣàsí ó gba ẹ̀mí. Ó wá ṣe sí ìyàwó Aisha radiyallahu ta'ala anha ló sì ṣiṣẹ́ àṣàsí náà sí. Hadith náà bẹ́ẹ̀ nínú Muwatta Imam Malik, ó ń bẹ nínú àwọn tírà hadith káàkiri. Ó ṣiṣẹ́ bọ́mọ ní sí gbà lérò ìpé kó ṣiṣẹ́ ọ̀rẹ́ ìyàwó Aisha. Nígbà tó wá rẹ̀ ó wá nú àwọn ẹ̀gbà wa hadith kan pé ìyàwó Aisha radiyallahu ta'ala anha ọ̀rọ̀ gùn bó lọ́n ṣe padà discover ọmọ náà kankan ìfẹ́ yàbẹ̀ nítorí àsìkò tán fi padà mọ̀ pé òun ló ṣiṣẹ́ nì. Nígbà tí ìyàwó Aisha wà rí tú sílẹ̀, àlá ni wọ́n lọ́lá tí wọ́n wá ń sọ fún lójú àlá pé khudhi ma'an min thalathati abar, lọ bu omi kànga mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ bomi rẹ̀. Kódà wọ́n ní Kùbá ni wọ́n ti rí àwọn kànga nìtàn bomi kànga tí ìyàwó Aisha lò. Omi ni wọ́n ní kó fi wẹ̀, omi kànga mẹ́ta ṣé ń kó mi aláàlí ntọ́lọ̀ ń dà ní. Wọ́n bu omi kànga mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fi wẹ̀, n ti ń ṣe ọlọ àṣàsí ni ó kúrò lára rẹ̀ abuwẹ̀nu. So àwọn ẹ̀rí yìí ni àwọn àfáà kan gbára lé láti sọ pé tíyẹn bá mọ̀ nínú tọ́lọ̀ ń dá, ojú mi ni o, ojú òkúta ni o, wọ́n ní ẹ̀kúta yìí ẹ̀dùn ara ni, ẹ wàá sè pẹ̀lú omi rẹ̀ ẹ wàá fi ewé báyìí sí, ẹ fi egbò báyìí sí, nǹkan kan ẹ mú gbogbo ohun tí ń ṣe tán bá ṣàṣìyọ́ lọ, àbí yẹn ńlá lakàlà, àbí wọ́n ń dà á láàmú tó rárí dájú pé àṣàṣì leléyìí, àwọn àlìjànnú ń yọ lẹ́nu, ẹ ṣe báyìí fún nínú ewé nínú egbò nínú dúdú tọ́lọ̀ ń dá, ẹ lò ó fún, yóò ṣiṣẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run. Àwọn àfáà tí wọ́n dúró lórí pé kò sáburú ń bẹ, wọ́n náà arápẹrẹ látọ̀dọ̀ ìyàwó Aisha, àti wípé ọmọ kéwú tó kéwú lọ́dọ̀ àwọn sàábí àgbààgbà Sa'id ọmọ Musayyib, wọ́n béèrè lọ́wọ́ tiẹ̀ náà pé ọkùnrin tí àwọn ìyàwó rẹ̀ sàsì wọ́n ṣe ta'khir fún, kí ni wọ́n ń pè ní ta'khir? Àwọn ilé olórogún mọ̀, ìyáálé lè ṣe é sọ́kọ, ìyàwó lè ṣe é sọ́kọ, tọkọ ó dé yàrá ìyàwó kan tí ò ní lè pàfọ́ọ̀mù mọ́, ta'khir nù. Wọ́n ti dè é, tó bá ti wọ yàrá ìyàwó kìíní yóò máa pàfọ́ọ̀mù, tó bá wọ yàrá ìyàwó kejì kò ní lè ṣe mọ́, àbí kán wulẹ̀ tiẹ̀ dé lódindi kọ́ mọ́ lè ṣe rárá, wọ́n ti pàṣọ́ọ̀dù ẹ̀. Wọ́n á béèrè lọ́wọ́ Sa'id ibn Musayyib ọmọ kí wọ́n sàbí àgbààgbà àfáàgbà súnnà wípé ọkùnrin tán bá ṣe irú ẹ̀ sí ṣáàlì túlẹ̀ nínú ewé nínú egbò nínú tí Ọlọ́run ṣẹ̀dá ṣáàlì fi tú kalẹ̀. Ó ní kò sáburú ń bẹ, ó ní ntolúwa ní àmọ́ ṣe nínú dán òun ní tán bá fi bà nǹkan jẹ́. Innama naha Allahu ta'ala amma yadurru wa lam yanha amma yanfa. Kọ̀ fún wa láti ṣe tí ó bá ṣe wá láǹfààní nínú àláàlì ewé àti egbò ká mú papọ̀, àbí dúdú tọ́lọ̀ ń bá dá ká mú papọ̀ tó jà láàlì. À ń bọ̀ wá sọ ọ̀rọ̀ nípa ìlú fúnra wa lọ́tọ̀ ni mo fi ní ìkọ̀ọ̀kan gbogbo àwọn ẹ́písòdì yóò dùn gbọ́ láì gbọ́ yòókù. Ká mú nǹkan bẹ́ẹ̀ láti fi ṣe èròjà, láti fi ṣe túsílẹ̀ fẹ́ni tí wọ́n fi rú ẹ̀ náà dè mọ́lẹ̀, wọ́n ní kò sábúrú ń bẹ. Ọ̀rọ̀ yìí ń bẹ nínú Sahihu Imam Bukhari tí Imam Bukhari náà gbà wá. Kódà Ibn Hajar al-Asqalani ń fìdí ẹ̀ múlẹ̀ pé ń tọ́jọ́ ní pé Imam Bukhari náà ó wà nínú àwọn àfáà tán faramọ́
torí pé Imam Bukhari tó bá máa chapterize tí ó title chapter kan nínú tírà rẹ̀ ó ní style tí ń lò ni wọ́n fi máa sọ pé fíkíhù rẹ̀ níbi chapterization rẹ̀ ló wà tẹ́fì mọ́ ń bo gangan lòun náà ń lọ ibi bó ṣe chapterize ẹ̀ lẹ́fì mọ́. So yìí tó bá gbé wá in form of question ni pé ṣó yẹ ká ṣe báyìí, èèyàn ni pé ẹjọ́ ń bẹ lọ́dọ̀ àwọn àfọ mímọ̀ lórí ẹ̀. Ó sọ tó bá ti gbé title wá in form of question, ìyẹn ni pé kíní yẹn ní àròyé nú. Ó ní àmọ́ ọ̀rọ̀ Sa'id ibn Musayyib ló kọ́kọ́ fi ṣáájú, ìyẹn pé ọ̀rọ̀ tó ló tọ́ yìí tán gbà wá látọ̀dọ̀ ọmọ kí wà àwọn sàábé yìí ló kọ́kọ́ gbé síwájú. Ibn Hajar ni ó fi wá lára pé ó fi síbẹ̀ ní ibi tó fi sí ló kọ́kọ́ ti síwájú torí bí tí sábà ṣe nù. So n ta dẹ̀ tún fi mọ̀ lápẹẹrẹ ọmọ kéwù mọ́ Bukhari rahimahullahu ta'ala Hamad ibn Shakir nínú àwọn tán gba Sahihul Bukhari wá tó fi dọ́wọ́ àwa lé ní. Ó ní òun délẹ̀ Ṣáàmù òun ṣàǹfààní kan, àǹfààní wo ni ó láǹfààní tóun ṣe ní pé òun bá àfáà kan pàdé, wọ́n wá kọ́ òun ní fáídà kan, fáídà tán kọ́ òun ní pé ẹni wọ́n bá sàsí nírú àsàsí yìí tí àwọn obìnrin dè mọ́lẹ̀ tí ò lè pàfọ́ọ̀mù yàrá ìyàwó kan tí ń pàfọ́ọ̀mù ń bomi àbí tí ò tiẹ̀ lè ṣe rárá tó sì lálàáfíà lágọ̀ọ́ ara, àmọ́ tó bá ti dọ́dọ̀ ìyàwó kò ní rí nǹkan kan ṣe, ń pé kó lọ mú igi ìdáná tí wọ́n ṣùjọ huzma minal hatab, igi ìdáná tá a ṣùjọ mọ́ ti ṣùjọ òun kọjọ́ wà bẹ́ẹ̀ kọ́ wá lọ ra àáké kó tì í bọ̀ láàrin, kọ́ wá gbé igi yẹn àtàtọ̀hún tàáké ibẹ̀ tí wọ́n ti dé nì kó gbé e sínú iná kó jóná dáadáa, káàké tí ń bẹ láàrin wọn ò ti gbóná, ṣe wọn pé irin ń bẹ nínú àáké kó ti gbóná kó ti pán, kọ́ wá tọ̀ sórí irin o pẹ̀lú ògùn Ọlọ́run dúdú tí ń ṣe ọlọ ṣe é mọ̀ oògùn náà yòówó pẹ̀lú ẹ̀. So lọ́dọ̀ Lárúbáwá wọn ní àwọn náà ń pè ní dàwa, wọ́n sì ń pẹ̀lú ẹ̀ ní nushra pé wọ́n fi tú nílẹ̀ nínú ìdè. Al-Imam Ibn Battal kí n tiẹ̀ tó mọ dé sáfù àwọn eléyìí, àwọn àfáà tó tún ga jù gbogbo àwọn eléyìí wọ̀nyí lọ tọpọ̀ tẹ̀ láwọn tábìyàn wọn làwọn Imam Malik, òun ni Sha'bi, gbogbo wọn náà fara mọ́ irú ọ̀ràn ogun báyìí, wọ́n gba ìgbà wá látọ̀dọ̀ Imam Malik bẹ́ẹ̀. Amiru Sha'bi wọ́n gba ìgbà wá látọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Imam Ahmad ọmọ Hanbal wọ́n gba ìgbà wá láti ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Wọ́n bí léèrè nípa báyìí ẹni tí wọ́n dè mọ́lẹ̀ ṣáà lè fi òun ra burú mbẹ̀. Náà sì lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà nílànà Imam Hanbal Ahmad ọmọ Hanbal náà wọ́n dúró lé lérí. Nílànà Imam Shafi'i ọmọ kíw rẹ̀ Muzani àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nínú school of thought ni tó fi mọ́ Ibn Hajar náà wọ́n dúró lé lérí. Táwọn Malikiya lọ́pọ̀ jù. Ibn Abi Zayd al-Qayrawani wọ́n bí bẹ́ẹ̀ pé ẹni àwọn kọláya tí wọ́n sàásì tán tú wọn ká, ǹjẹ́ tá a bá mọ nǹkan kan nínú tọ́tọ́ tá a lè ṣe tí wọ́n fi padà sí eré ìfẹ́ wọn padà, eléyẹn dà, ó léléyẹn dà. Imam tó ní Matnu Risala Ibn Abi Zayd al-Qayrawani nínú fatawa rẹ̀. Bẹ́ẹ̀ ni Abu Umar ibn Abdul Barr ó sọ nínú Istidhkar, ó sọ nínú Tamhid ńpọ̀tọ́. Bẹ́ẹ̀ ni Ibn Battal tó ṣe Sharh Sahihul Bukhari tó jẹ́ Maliki, òun náà lọ́tọ̀ kódò ó tún sọ àpèjúwe tí yẹn lè fi ṣerú ẹ̀, ó ní ewé sídìr, ó ní ẹ lọ ṣa méje, ó ní kẹ́ ẹ lọ lórí kẹ́ ẹ lọ kẹ́ wá fi sínú abọ́ tó neat, kẹ́ wá bu omi sí kẹ́ sè é so kó pọ̀ dáadáa, omi yẹn kẹ́ ká Ayatul Kursi sí ẹni wọ́n sàásì kọ́ máa fi wẹ̀ àsàsì yẹn lọ. Tewé sídìr bá lè ṣe, ìtumọ̀ ẹ̀ nípa àwọn ewé mi náà lè ṣe. Tí ò bá lóhun ní ewé kan tí ń pè léwé túdé, ewé àjẹ́ ọ̀bàlẹ́, bóyá káwọn àjẹ́ mọ́ bá bàlẹ́ ọ, àbí ewé wọ́n ṣe ń pè àtàrí, èpo ọ̀bọ̀, gbogbo àti ewé egbò nǹkan kọ́dà mọ́ ni ó fi watermelon sí àti gbogbo èso ohun anything tó bá ti jẹ́ àláàlí bẹ́ẹ̀ ó ṣe déédéé táwọn afáàyàn náà sọ. Ọ̀rọ̀ Ibn Battal ń bẹ nínú tírà rẹ̀ tó fi ṣe Sharh Sahih al-Bukhari. Bẹ́ẹ̀ ni al-Imam al-Qurtubi tó ní tafsir al-Jami' òun náà sọ nínú tafsiri rẹ̀. Àfáà rẹ̀ Qurtubi Abul Abbas tó náà ṣe Sharh Sahih Muslim òun náà sọ nínú Mufhimu rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà Islam position wọn ni pé nushra tó bá jọmọ́ ogun tá a máa fi tú yẹn nínú de ìpè ó tọ́ ìpè kò sí aburú ńbẹ̀. Al-Imam al-Baji òun náà sọ bẹ́ẹ̀ àtàwọn àfáà míì náà tí àyè onígbà wa ká dárúkọ wọn. Wọ́n dúró lórí ẹ̀rí pé Ànábì sallallahu alaihi wasallam ṣàlọ́ sọ pé man istata'a an yanfa'a akhahu falyaf'al, ẹni agbára rẹ̀ bá ká tó bá mọ̀ ọ̀nà tó lè fi ṣọmọ ìyá rẹ̀ láǹfààní kó ṣe é.
in tó sì bí àdìsí yìí náà ọ̀rọ̀ ẹnìkan tákèkì san ni ṣé wọn ní ata ló mọ in tí ó kà sí ta ló mọ in tí ó wí sí tí orú àkekè tí wọn pe orú àkekè jáde ànábì wọ́ ló ní àmọ́ wí kíní yìí mọ́ ànábì ní èyí tó bá lẹ́bọ nú ni ẹ mọ́ wí èyí tí ó bá ti lẹ́bọ nú ẹ wí ẹni bá mọ tó lè ṣe tí ó fi sọmọ ìyá rẹ̀ láǹfààní kò sábùrú mẹ́ so tíyẹn bá wà nínú dè tó wà nínú ìpọ́njú lẹ́yìn àdúrà lẹ́yìn ìbẹ́lọ́hùn tó bá rò pé nínú tí Olúwa tún dá tóun lè fi ṣàǹfààní àbórẹ́ni tó fẹ́ ṣe ọ́ láǹfààní àpòró tí wọ́n máa fi pe oró jáde àbí ẹ̀rọ tí wọ́n máa fi jẹ́ kí nǹkan ọ̀rọ̀ ntọ́ bá lè kọ́ máa rọ̀ tán ṣáà máa fi tún ntọ́ bá fẹ́ bàjẹ́ ṣe kò sábúrú mbẹ́ nígbà tí ba'da nuzulil bala àṣàṣì ti ṣẹlẹ̀ ní o ẹgbẹ́ wáyé dáadáa kì í ṣe pé ẹnìkan tí bó ṣe kàwé tán tí ò ríṣẹ́ yìí kò dùn mọ́ nítorí náà ẹ bá mi wá oògùn tí yóò jẹ́ kí n máa rówó dáadáa kọ́nà ọmọ ṣí fún mi ìyẹn ọ̀tọ̀ nùzúlùl bàlá ni pé wọ́n sàṣì aráàrí dájú pé iṣẹ́ àṣàṣì lélẹ̀ kọ́ wá bọ́ sí normal position rẹ̀ padà àṣàṣì ní bá tààrẹ̀ wá ni àbí kọ́ bá kíyàn má rojú tu ọ̀rọ̀ rẹ̀ wá ni kọ́rọ̀ ẹni mọ́tò gbogbo orú ìran tó bá wá wọ́n fi bà nǹkan jẹ́ lára ẹni ni wọ́n fi dá ọ̀rọ̀ ẹni rú ni àwa fẹ́ tò ó padà a fẹ́ kí iṣẹ́ àṣàṣì yẹn lọ òun ní ìta ń sọ léni kọ́lọ́mọṣà jẹ́ kí ó yé wa ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà dúró sí níbẹ̀ náà ni àwa náà rò pé òdodo wà wípé kò sí aburú ń bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kí wọ́n fi pẹ̀lú ẹ̀ kí ló tọ́ kí ni ọ̀tọ̀ òun náà mọ̀ pẹ̀lú tí a mọ̀ sọ nínú ẹ́písòdì 4 pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run a bẹ̀ kó má ṣàfẹ̀sìn rẹ̀ yí wa jù báyìí lọ kó má dàrú mọ́ wa lójú kó má ṣe wá lẹ́ni àánú kó ṣe wá lẹ́ni ìmọ̀nà tó ti fi lé wa lọ ìmọ̀nà Islam kó má gbà lọ́wọ́ wa kó wá lékún kó sì jó dórí àwọn ọmọ wa náà káyé jímọ̀ tá à ń ṣe ilé ní kó má ṣe òpin jímọ̀ tá a kì láyé ká sọ̀pọ̀ rẹ̀ sí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.